Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa fíìmù Forbidden apá kejì òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Forbidden. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú lénìí, a ó máa sọ bí ẹ ṣe lè rí apá kejì fíìmù Forbidden wò. Ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Forbidden, torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù Forbidden tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ẹ bá ń bọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Forbidden. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Forbidden. Kò tí bá lérò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí o. Tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.